problem tí mo ní pẹ̀lú ẹ̀yin ọmọ Nàìjíríà. tí a bá jàjà rí ẹnìkan tó fẹ́ ṣe ìlànà tó gbà yìí síṣẹ́ àfi kẹ́ wá gbogbo ọ̀nà láti sọ de ẹjọ́ rílẹ̀ ẹ wá sọ̀rọ̀ ìdí ọ̀fọ̀ ẹ jí owó mi. But you see, I don't have any problem with you. For your own information, mo fẹ́ kẹ́ mọ̀ kankan. Ẹ wò mí dáadáa. Ògùn owó lèmi ṣe o. Yes. Oh, Jíre pẹ̀lẹ́. Yes. Ògùn owó mo ṣe. Mi ò dẹ̀ ní kẹ́ má jí nǹkan mi, but mo fẹ́ kẹ́ mọ̀ o. Gbogbo àwọn tó bá dẹ̀ ń jalè tó ń jí mi ní nǹkan pátápátá àwọn yẹn ni mò ń lo àsìkí wọn. Bọ́sà ẹ má ṣe bẹ́ẹ̀. Ìjọba ìwọ ń jí mi lọ́wọ́ ni. Rárá sà. Ò ń jí nǹkan mi. Rárá sà. Ẹ̀sọ́ kí wá ní kí n má ṣe bẹ́ẹ̀ fún. Ẹ jẹ́ kí n máa lólé ayé yìí lọ, ẹ̀yin ò lè. Kẹ́kẹ́ náà kúrò wájú mi. Kọ̀mà sẹ́ni ó ṣe fọkàn tán mọ́ o. Àwọn eléwọ̀n náà tó ń jíwó. Mi ò tiẹ̀ lẹ́nìbọ̀dì tí mo lè fi inú tán níbi iṣẹ́ mi mọ́ bá dé. Gbogbo àwọn ọmọ tó rí wọ́n kò ti jó ilé kalẹ̀ mọ́ mi lọ́wọ́ ni. Ẹ kò sẹ́ni téèyàn ó fi ibi owó náà tí ò ní bù ú. Àmọ́ tí wọ́n ní ṣe rí kan, obìnrin mi ní ẹni kí n wá yọjú sí yín. Lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí náà ni mo fẹ́ kó wá máa bá mi make on supply kan ní Monday and Fridays ni mo fẹ́ kó wá máa ṣe. Ẹ ṣeun gan ni. Ẹ ṣeun mo dúpẹ́ o. Bóyá kó mú wọlé kó wọ́n náà mú drink tiẹ̀ kó wá mu tiẹ̀. Ẹgbẹ́ ìdó ni fìríjì wà. Lèmi bá mi o. Ṣé mi ò ti wá gbé jogbo báyìí? Ṣé wo tiẹ̀ mọ ìhàlẹ̀ ni? Ọ̀gá wa ń ṣàkárá ni. Nígbà tí ọ̀rọ̀ ò tí délé tán, tó náà ti bẹ̀rẹ̀ sí ní ká bí òbò rẹ̀ pa. Ẹnìkan ò ní ṣe oògùn owó tó máa polongo ẹ̀ káàkiri. Kò parọ́. Nǹkan tí ó ti bá ká mọ́yàn ní kò ní èèyàn máa sọ jáde. Ṣé wò rí ojú ẹ̀ ni? Òótọ́ ló ń sọ, kò parọ́ bó ṣe wà ẹ̀ tó ló ń sọ. Whatever, ẹni tí ò jẹ́ gbì ò lè kú gbì. Drama ẹ pọ̀ jù. Ó tọ́ sí ẹ lẹ́nu. Tó Iléyá, ó mi sọ ìgò tó yọ àbìtì. Ẹja máa lọlé, já máa lọlé. Àtọ́jú tí mo ti pẹ ẹja mi ò dájẹ́ rí. Àrọ̀ gidi wa tí mo dẹ̀ kọ́ báyìí gbogbo wa lájọ́ wáyé jù ẹ̀. Ẹnu ló fẹ́ fi sọ fáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wípé wọ́n ló máa ń jí owó ọ̀gá wa tá a bá dé ilé gan-an. Kí ló sọ? Ṣé ẹni mi fẹ́ tó yẹ ló pẹ́ ni? Ṣé mi nìkan ni màá dá 20k náà? Màámi tó mú mi lọ síbẹ̀ láti lọ ṣiṣẹ́. Àwọn náà ni mo bá padà lọ síbẹ̀ láti lọ bá mi gba kádàrá mi. Kádàrá tí ò ti tó mi lọ tọ́gà wá tún lọ. Ká máa lọ sílé. Já máa lọlé. Já máa lọlé. Èyí tí mo ti kú tí wọ́n ti gbé mi sílé lẹ́lẹ́. Mo lè tó tún wá sọ yìí wáyà mi. Ọ̀rọ̀ ní tó fẹ́ máa gbé la máa sọ ṣé ajá ló fẹ́ máa fi ṣọ́lé nígbà tó ní kí wọ́n yọ burglar proof iron doors and all that kúrò nílé tí ìwọ fúnra rẹ fẹ́ máa gbé. Bàdé mi gbàgbé ẹ̀ I just don't want it in my house for real the kind of hazard tí kìíní máa ń kọ́ ọ̀sẹ̀ yóò mọ́ ń pa ẹ̀mí I don't want it. Ṣé o dẹ̀ ṣe ìwúrò dáadáa ṣá? Androvers ló sọ. Sori tó bá yẹ pé àwọn olè ọlọ́bẹ aládàá o fine burglary proof lè dá wọn dúró. But tó bá jẹ́ pé o lè AK-47 oh come on my dear fúnra ẹ̀ gan ni wà ní gentleman please I'm sorry let me open my door fúnra ẹ̀ ni wà á sílẹ̀kùn ẹgbàáyàwó so ẹjọ́ tó lọ lọ́n kí wà ní epo kórin sẹ́nu ọ̀nà àbó kórin sójú window fún mi ò tiẹ̀ fẹ́ nílé rárá. And apart from that the kind of hazard tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn burglary proof tá a ṣe another one is tí fire incident bá ṣẹlẹ̀ nínú ilé onílé àti sùn lóru ni inú ti gba wájú ilé ó ti gbẹ̀yìn gbarabaraba tó nílé bá ń ṣe kiri ibi tó bá kọ́kọ́ máa lọ kó máa lọ sẹ́nu ọ̀nà ilẹ̀kùn onírin ni iná ti mẹ́nu ọ̀nà ẹgbà mi á máa rí kú ẹ̀ face to face. ó dẹ̀ tún rí òótọ́ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó sọ̀rọ̀. èèyàn á pàdánù ohun ìní ẹ̀ á pàdánù ẹ̀mí ẹ̀ á pàdánù ilé burglary proof náà dẹ̀ ni ò jẹ́ kó rọ́rọ́ gbà ṣèwádìí bẹ́yẹn lórí owó ẹ̀ náà dẹ̀ ni so I just don't want it. Okay mo ṣe fẹ́ nìyẹn o and mind you tó bá pa àwọn contractors ẹ̀ gbà tó bá láwọn ò lè ṣe é bẹ́ẹ̀ ẹjọ́ tó lọ lẹ́ẹ̀bá mi wá mi tó bá dẹ̀ jẹ́ pé torí ilẹ̀kùn onírin tẹ̀yìn supply àti burglary irin tẹ̀yìn supply ẹ wò máa gbà kọ́ mi lọ́wọ́ yín máa gba granite máa gba yẹ̀pẹ̀ máa gba every other thing ṣe ti gbọ́. màá ṣàlàyé fún un insist lọ́dún bó ṣe fẹ́ nìyẹn at least he who plays the piper dictates the tune nǹkan tó bá fẹ́ la máa bẹ fẹ́. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ni màá sọ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀.
owó labí inú àwọn àgbà dùn sí ọ mọ́ fòyà o gbogbo tó o bá dáwọ́lé ní ọmọ yọrí ṣeréṣe àfi tí ìbá ṣe bá bá mi ló bí mi ló kù. àṣẹ bẹ́ẹ̀ ni etí èwo o lè mọ̀ sábà jẹnu ọba láwọ̀ bẹ́ẹ̀ ni ẹni ọba láwọn lè sùn ránṣẹ́ sí lè sùn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ni owó tó bá dilẹ̀ báyìí owó tó bá dilẹ̀ lè sùn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀làwọ̀ èèyàn ní ọ̀ṣùgbọ́n kìíní kan ló fẹ́ ṣàlàyé fún ọ o bàbá wa rẹ nìkan tó bá jẹ́ òun nìkan mọ́ bàjá o mọ́ sì bínú sí i o a sì kí gbogbo wọn ni wọ́n mọ lùtí ọmọ dòwú fún ọ sí ọ. owó lajú òkè lọ́wọ́ afọ́nẹ́ńdò mo fi ọjọ́ ẹni tó lawọ́ èèyàn lájọ ọmọ aráyé ọjà lólè kan tó jàǹfààní rẹ orí wọn ò ní ṣépè fún ọ ẹlẹ́dàá àwọn ọmọ sìn ọ ni mo ti rí i. òótọ́ ọ̀rọ̀ ni ẹni wọn bá jẹ́ ọ nìkan ó ń fi ara rẹ̀ ṣètùtù ọ̀la ẹlẹ́dàá àwọn ni wọ́n máa ṣiṣẹ́ fún ọ wọ́n fòyà wo owó dàbí ire orí wọn máa sún fún ọ o tún jalálẹ̀ létùtù mímọ́ o gbogbo ń tá a fẹ́ ló ti ṣe o. àgọ́yé bàbá ẹ ṣeun wọ́n àti àdúpẹ́ o àfi bá a ṣe dẹ́kun lé ní ẹlọ́ gbọ́kọ̀bọ̀gìnì kọ̀ọ̀kan fẹ́ ní kọ̀ọ̀kan wa òṣè èmi wá sọ pé níbo ń dérò wa ń lọ tí wọ́n ń gbọ́kọ̀ fún wa. wo mẹ́rin mọ́ tiẹ̀ dán lóògùn ìyàlẹ́ ní tiẹ̀ ló jẹ́ wọ́n mà ní mọ́tò ọ̀hún ló yẹ. ó ní kò sí nǹkan kan mímọ́ o máa yọ̀nù ọlọ́run ló kù ọlọ́run ló kù náà wọ́n máa jàǹfà nínú. wá tètè máa lọ kí ni ọmọ sọ sórí ọ̀nà. ẹ ṣe bọ́ ẹ kárí o ẹ pẹ̀ fún orí rẹ ní ilé. àyè àlọ́ máa ń yan owó àyè àlọ́ máa ń yan àyè bẹ́ẹ̀ alẹ́ òde ọmọ nù. ní àkàrà mú fún àwọn àjàrà burúkú. ẹ̀yà ọmọdé ni ẹ̀ òkè tí rí bá wà ó ní ilẹ̀ òkè tí rí bá wà ó rúdú rárá ó rúdú kàkà. torí àwọn tí ń bá ń gbọ́ wa oògùn dáadáa ń bẹ lọ́wọ́ rẹ̀ ni ọmọ ìwé o olóògùn burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ àti wọ́n máa sábú ọ. torí wèrè tara sí ní wèrè lè. ọkú bàbá yìí nìkan bá lórí ìwọ̀n burú. torí ọmọ eke ìṣẹ̀lá láti dájọ́ tí òun jẹ́ òkè tí rí bá wù. ṣẹ́rí bí gbogbo ni wọ́n ń pè ní end of discussion. precious stone tí wọ́n mix pẹ̀lú white gold ni o everlasting ẹ máa enjoy ẹ̀ gan. ó bá bangles earring àti ring wá all together 50k. 50,000 ó ti wọ́n ju mi yẹn. tó rà dé ti sọ̀rọ̀ ni o anyway máa fi yín ní discount. ṣé máa gbọ́ ọjà ní òfin style eléyìí tí mo snap just now tí mo send sọ̀rọ̀ ẹ̀ gan ó sọ pé 10k ní last ẹ̀yin dẹ̀ takú sí 20k too much ọwọ́n jù. ẹ lò mọ̀ ṣé nítorí madam ni mo ṣe aláòkè snap ọjà ni ọjà tẹ̀ ń wò yìí designer ni original ni copy tera kò lè ever dàbí eléyìí láíláí mi ò mà kò kí ń ṣe àwọn tó máa ń gbé ọjà káàkiri inú ilé service charge ti wà included pẹ̀lú price tí mo fún wọn àbí ṣé ẹ̀dá mọ̀ ni. adájọ́ má bínú jọ tèmi ni kò rò mọ́ lára. sista ẹyẹ tó sọ pé kọ́ má bínú ṣé lórí ọjà kings road tí wọ́n ń tà ní. ó dẹ̀ stop ẹ̀ ni. mi ti sọ jù náà. mi láìkẹ́ ẹ wò má máa rí yín later. àwọn tí wọ́n ti fọ́ ìmú jù. mo máa fi gbé ìnáwó mi má gbàgbé ilé ìsọ̀rọ̀ mi. thank you. no problem. all this. Kíkẹ́ má bínú. White gold, Indian gold. mi láì sọ tó ìjọ. Sista, má jẹ́ kí n bínú sí i. Tí o bá máa náwó kéèyàn fi brain náà, kéèyàn fi náà náà. ókè ó dàbọ̀ kó ní náà ìdè. mi ò láìkì nǹkan tó ṣe o ó dẹ̀ embarrass mi ní ṣojú ẹ̀. mi ò láìkì ẹ̀ o tó bá ti wà lọ́dọ̀ mi yé máa ṣe bí oníṣẹ́ kí ni àǹfààní owó téèyàn ní téèyàn lè fi ra nǹkan tó wúyàn sanwó èèyàn mi ò láìkì ẹ̀ ó embarrass mi ń sìn ni. Sista, mo mọ̀ pé owó ìwà bẹ́ẹ̀ ṣe máa ná ní problem yìí bọ́ ẹ jẹ́ ká máa fi sense ná owó. Ṣé ti gbọ́? Ọlọ́run má jẹ́ kí n ní owó tí mi ní lè ra nǹkan tó wù mí kò sí bó ṣe lè wọ́n tó name it I'll buy it. Sista olówó. Ẹ má bínú. Ṣé gbọ́? ó ti wá yé mi báyìí. síbẹ̀síbẹ̀ tí mo gbọ́ pé bí ilé tó ṣẹ̀ṣẹ̀ ń bá kọ́ lára ti bẹ̀rẹ̀ sí fún mímọ́
àfi bí ìgbà tó lówó sílẹ̀kùn fólè gba yahoo láìsí burglary proof kò sí iron door kò sí security kankan. ojú mi tiẹ̀ sí wàá gbọ́ lẹ́nu rẹ̀ tó ní oògùn owó tòun ṣe bí ìgbà tí olówó kan dẹ tíráàpù fáwọn olè ni amúrò bàtọ́ bá wọ náà lé rẹ ni bàkúté ló kó sí. mo máa ní ká o. kò yá gbé wọn àti. owó labí mo rú ọ̀nà báyìí kò dẹ̀ sọ fẹ́mi ọ̀rẹ́. sórí ọ̀rọ̀ ìwọ lọ́dọ̀ ẹ̀mí fújù ìwọ gangan lọ́dọ̀ mi fújù ṣé o mọ̀ pé ọ̀rẹ́ ìwọ àti ẹ̀ láti kékeré ni ọlá àpémi àti ọjọ́ rẹ mi náà fi rìn sọ̀rọ̀ díẹ̀ tó. ó dẹ̀ ní contract tí mo gbé fún owó labí nígbà tí mo wà ní service. àjùmọ̀ bí ọ̀kẹ́ tà á lọ ẹni tó kàn bá rán sí yẹn inú máa ṣòye fún yẹn àmọ́ ìbá ní ọ̀nà bí bá sọ́wọ́ wọ́n wá kọ́ gbọ́ lẹ́nu ẹnìkan o. ọ̀rọ̀ ẹ yé mi ẹ máa wá nǹkan ṣe sí fúnra rẹ wá nǹkan ṣe sí. wọ́n wá yorùbá ní tọ́ba kọjú sẹ́yìn kéèyàn ta tọ́ba kọ̀ sí yìí síyàn kéèyàn ta tójú bá kọ̀ pé tó kọlu ẹnìkan. màá tí ì rọra mi pa màá tí ì rọra mi.